Adeleke dá ọ̀gá àgbà Poli rè dúró. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìfẹ̀hónúhàn tó lágbára ló ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìlú Ìrè nípínlẹ̀ Ọ̀ṣun látàrí bíjọba ṣe sọ pé kí ọ̀gá àgbà Poli náà dókítà Ọdẹ́táyọ̀ lọ rọ́ọ̀kùn nílé. Nínú lẹ́tà kan tí akọ̀wé àgbà iléeṣẹ́ ètò ẹ̀kọ́ Adékílékún Jímọ̀ fọwọ́ sí lálẹ́ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí ni gómìnà Adémọ́lá Adeleke ti ka ẹ̀sùn ìpàṣípàyọ owó àti ṣíṣe owó iléèwé báṣubàṣu sí Ọdẹ́táyọ̀ lọ́rùn. Gómìnà sì pàṣẹ pé kí ọ̀gbẹ́ni Alábí Kẹ́hìndé Adéyẹmí tó jẹ́ igbákejì provost iléèwé náà di adelé ọ̀gá àgbà títí dìgbà tí Ọdẹ́táyọ̀ yóò fi bọ́ nínú àjàgà ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ìgbésẹ̀ òjijì tíjọba gbé yìí la gbọ́ pé ó bí àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Association of Academic Staff Union of Polytechnics ASUP àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú tí wọ́n fi fọ́n síta láàárọ̀ òní ìyẹn túsídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù keje ọdún 2023 yìí pẹ̀lú orin ìfẹ̀hónúhàn àti onírúurú àkọlé lọ́wọ́ wọn. Àwọn olùfẹ̀hónúhàn ń pariwo pé gómìnà Adeleke ti já àwọn kulẹ̀ nínú ìgbẹ́kẹ̀lé tí àwọn ní nínú rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tó gbé náà. Ohun tí púpọ̀ wọn ń sọ ni pé láti lè fi Alábí tó jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ tí gómìnà ti wá sí ipò ọ̀gá àgbà iléèwé náà ni wọ́n ṣe wé onírúurú ẹ̀sùn mọ́ Ọdẹ́táyọ̀ ẹni tó ti lo 30 ọdún níbẹ̀ lẹ́sẹ̀. Pẹ̀lú bí ogunlọ́gọ̀ àwọn ọlọ́pàá àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe dúró wámúwámú ní géètì iléèwé ọ̀hún, àwọn olùfẹ̀hónúhàn náà kò kúrò. Wọ́n sì ń pariwo pé ara ò lè rókun bẹ́ẹ̀ lára ò sì ní ro adìyẹ àfi tí gómìnà bá ṣe nǹkan tó tọ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.